Ah, ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ẹ̀yin olólùfẹ́ mi. Ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ o. Ẹ bèrè pé kí ló bẹ́yìn yọ. Prime boy ni o. Prime boy ó ti gbé àwọn ọlọ́pàá lọ sí ilé ẹjọ́ o. Ó ti gbé àwọn ọlọ́pàá lọ sí ilé ẹjọ́. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mohbad. Nǹkan máa ṣẹlẹ̀ o. Ẹ̀yin olólùfẹ́ mi, nǹkan máa ṣẹlẹ̀. Ọ̀rọ̀ lórí justice for Mohbad. Nǹkan máa ṣẹlẹ̀. Nǹkan máa ṣẹlẹ̀. Ẹ má jẹ́ ká tanra wa. Nǹkan máa ṣẹlẹ̀. Prime boy ni o, ó ti gbé àwọn ọlọ́pàá lọ sí ilé ẹjọ́. Kí ló fà á tó fi gbé àwọn ọlọ́pàá lọ sí ilé ẹjọ́? Látàrí awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ Prime boy pé wọ́n declare Prime boy wanted. Kí ló dé tó fi declare Prime boy wanted? Àwọn ò mọ̀ o. Lálákọ̀ọ́kọ́ kò mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad. Ẹ arrest ẹ̀. Ọmọdé yìí lò bí oṣù méjì àbí mẹ́ta ní àhámọ́ kẹ́ ẹ tó fi sílẹ̀. Ọpẹ́lọpẹ́ àwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n gádà jọ kó tó di wípé wọ́n gba Prime boy jáde. Tí ẹ bá gbàgbé, ìyá Mohbad ní Prime boy sì sọ wípé òun fẹ́ gbé lọ sí ilé ẹjọ́ látàrí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí ìyá Mohbad fi ń kan Prime boy káàkiri. Ó dé stage kan, gbogbo ibi tọ́mọdé yìí bá ti ń rìn sí, gbogbo ohun tó ń fetí gbọ́ tó ń sọ against ẹ̀ kò bójú mu mọ́. Ó ti sú. Òun ló yẹ sọ pé òun fẹ́ pe ìyá Mohbad ní ẹjọ́. Tí ìyá Mohbad láti ẹ̀sìn dúró dè pé kó tiẹ̀ pe ìyá Mohbad lẹ́jọ́. Bá a ṣe gbọ́ pé ó ti wọ́ àwọn ọlọ́pàá lọ sí ilé ẹjọ́ nìyẹn o. Látàrí wanted tí wọ́n sì fi sínú orúkọ ẹ̀. Wọ́n ní gbogbo orúkọ tí àwọn ọlọ́pàá list pé wọ́n ń wá, wọ́n fẹ́ arrest. Kí ni orúkọ Prime boy tó sì ń ṣe nínú àwọn orúkọ yìí? Látìgbà tó ti declare Prime boy wanted, wọ́n ní wọn ò tí ì yọ orúkọ ẹ̀ yẹn kúrò nínú wanted. Ẹ jọ̀ọ́, gbogbo alámọ̀ ìtumọ̀ wanted. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá mọ ìtumọ̀ wanted, ẹni tí ọlọ́pàá bá ń wá, ẹni tí ìjọba bá ń wá, ọ ẹni tí àwọn èèyàn bá ń wá tó bá lọ rìpọ́ọ̀tù ẹ̀ fọlọ́pàá, tó wá rí pé ẹ̀sùn tó fi kàn yìí ẹ̀sùn tó lágbára ni, tó wá délé tí wọn ò bá, tó wá débi iṣẹ́ tí wọn ò bá, gbogbo ibi tí wọ́n lè wá sí tí wọ́n rí pé wọn ò rí tó ti sá lọ. Irú àwọn èèyàn báyìí ni wọ́n máa ń declare wanted. Ẹ má gbàgbé, Prime boy yóò sá lọ anywhere o. Wọ́n invite Prime boy sí ọ̀gá ọlọ́pàá, ó yọjú sí wọn o kó tó arrest ẹ̀. Kò ṣe pé bóyá ó sá lọ o. Lẹ́yìn ìgbà tán ti fi sílẹ̀, kò tí ì kúrò nínú Naija o. Ẹ jọ̀ọ́, kí ni wọ́n tún sì forúkọ ẹ̀ sínú wanted fún? Amúkáwí tán, àwọn kan sọ wípé kò lẹ́tọ̀ọ́ láti gbé ọlọ́pàá lọ sí ilé ẹjọ́. Bó tiẹ̀ ti lè jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n support nǹkan tí Prime boy ṣe. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi náà support nǹkan tí Prime boy ṣe. But gbogbo àwọn tí wọ́n sọ wípé Prime boy ò lẹ́tọ̀ọ́ àti gbé ọlọ́pàá lọ sí ilé ẹjọ́ yẹn, tẹ́ bá wò wọ́n dáadáa, àwọn anti-justice ni. Àwọn tá a dẹ̀ ń sọ yìí, tó bá jẹ́ pé àwọn ni wọ́n declare the wanted, wọ́n á mọ nǹkan tí wanted mean. Wanted mean ẹni tí wọ́n ń wá. Kán tó lè declare èèyàn ní wanted bá ba ẹ̀sùn burúkú ni. Ẹ̀sùn burúkú ni. Wanted, ẹ̀sùn burúkú ni. Anywhere bí tán bá ti rí ẹ báyìí ni wọ́n ti máa tọ́ka ẹ̀. Òun nìyẹn wọ́n ń wà, òun nìyẹn ẹlẹ́wọ̀n ni, òun nìyẹn olè ni, òun nìyẹn apààyàn ni, òun nìyẹn ó ṣe. Oríṣiríṣi ẹ̀sùn náà máa kàkún lẹ́sẹ̀. Ó dàbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò mọ̀ tó mọ wanted. Ọlọ́run ò ní jẹ́ ká bá ọ̀rọ̀ wa débi tó máa declare wa ní wanted. Ẹni tó bá declare ní wanted, òun ló máa mọ̀ pé ayé pé méjì. Ọmọ ọlọ́mọ tí ò jẹ gbì, tẹ́ wá fẹ́ kí gbì kó máa ró lẹ́yìn kùlé ẹ̀. Ṣé ilé ayé lélẹ́yìí? Ọmọ ọlọ́mọ tí ò jẹ gbì, ẹ wá fẹ́ kí gbì kó máa ró lẹ́yìn kùlé ẹ̀. So ẹ wá ní bó ṣe gbé wọn lọ sílé ẹjọ́ yẹn kò dáa. Ẹ gbàdúrà kí wọ́n ṣẹlẹ̀ sẹ́yìn náà. Ẹ gbàdúrà kí wọ́n declare yín wanted. Ìgbà yẹn lẹ máa mọ̀ wípé
àrùn burúkú nìkan declare èèyàn ní wanted. Moreover, báwo ni ọlọ́pàá ṣe máa declare ẹni tí ò sá lọ, ẹni tó wà nínú ìlú ní wanted? Kò ṣe kí bóyá ẹ wá délé ẹ̀bá ẹ̀dẹ̀ declare ní wanted. Irú ìlú wo la wà iná for God's sake? Irú ìlú wo la wà iná nítorí Ọlọ́run? Ṣé owó tí Wùnmí ń gbé fún yín bribe tẹ́ ń gbà yìí náà, òun náà ni kò jẹ́ kẹ́tì ẹ̀ mọ́ṣẹ́ tẹ̀tẹ̀ ń ṣe mọ́, ẹ̀kọ́ tí ẹ̀ ń tẹ òfin lójúmọ́lẹ̀, ẹ̀kọ́ ń tẹ òfin lójúmọ́lẹ̀. Amúkáwí tó àwọn ọ̀dẹ̀ kan ní kò dá bó ṣe gbé wọn lọ sílé ẹjọ́ yẹn. Ìwọ náà gbàdúrà kí wọ́n ṣẹlẹ̀ sí ẹ, tí wọ́n bá ṣẹlẹ̀ sí ẹ, òun ló máa mọ̀ wípé orúkọ burúkú nìkan declare èèyàn ní wanted. Ẹ lọ́nà ìfẹ́ mi ẹjọ́, ẹ bá mi share fídíò yìí ẹjọ́, ẹ bá mi share fídíò yìí, kẹ́lẹ́ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Yà gbogbo ẹ̀yin tẹ́ subscribe, gbogbo yín ni mo ti rí. Ọwọ́ tẹ́ fi subscribe yẹn ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè, owó lẹ́wọ̀n máa fi kà. Gbogbo ẹ̀yin tẹ́ tún ṣe máa subscribe náà, mo mọ̀ pé bí ẹ ṣe ń wò mí náà, ó yá ẹ tẹ subscribe, kò jáwó yín kò já nǹkankan, ẹ tẹ subscribe. Yà ọwọ́ tẹ́ fi tẹ yẹn ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè. Ẹ ò ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ, ẹni títí ẹ ti bàjẹ́ kò ní bá ti ń gé lágbára Èdùmàrè. Yà èmi fọwọ́ sí o bí Primeboy ṣe gbé wọn lọ sílé ẹjọ́. Primeboy ó ti gbé àwọn ọlọ́pàá lọ sílé ẹjọ́ látàrí ẹ̀sùn tó fi kàn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tó wá declare ní wanted. Kọ́dẹ̀ yọ orúkọ ẹ̀ kúrò nínú wanted, nínú orúkọ àwọn tó ń wá, wọn ò yọ orúkọ ẹ̀ kúrò. Ọmọ yẹn sì kò lè jáde kó lù, kò lè jáde kó lù. Ó dàbí pé a kàn sọ pé a lófin ní Nàìjíríà ní àtẹ̀ lófin, a kàn tẹ òfin lójúmọ́lẹ̀, oníkálukú kan ń ṣe ìtòhùn, wọ́n kàn tiẹ̀ tí wá mú Nàìjíríà, wọ́n ti wá dorí ẹ̀ kodò báyìí. Ọmọ tí ò jalè, tí ò pààyàn, tí ò fàdíyà, tí ò fi ipá bóbìnrin lò pọ̀, kò tẹ̀lé Mohbad délé níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Àwọn tó ṣiṣẹ́ bíi wọ́n wà nínú ilé bẹ̀, bó tẹ̀ ti lè jẹ́ pé àṣírí wọn ti tú o, àṣírí wọn ti tú, gẹ́gẹ́ bí mo ye pass message fún yín nínú fídíò tí ó lọ, àṣírí wọn ti tú. Primeboy tuntun wá gbé àwọn ọlọ́pàá lọ sí ilé ẹjọ́ báyìí sí, mọ́ àṣírí máa tún tú. Actually àṣírí ta tẹ̀ ti gbọ́ yẹn náà ó tiẹ̀ ti clear ọ̀, tí kò bá sí pé wọ́n ní ká máa ti dispose ẹ̀. Àṣírí yẹn náà ó tiẹ̀ ti yanjú ọ̀rọ̀, kò síbi tí Wùnmí fẹ́ sá sí. Tí ojú ọ̀rọ̀ bá wá jáde, ẹ̀yin ọlọ́pàá tẹ́ wá lọ mú àwọn tí ó ṣe ẹ̀, níbo lẹ fẹ́ fojú sí? Tẹ́ lọ ń declare ẹni tí ò jalè, tí ò pààyàn, tí ò ṣe kankan, tẹ́ lọ ń declare ní wanted, níbo lẹ fẹ́ fojú sí nígbà tó bá di ọjọ́ náà? Tí gbogbo àṣírí ọ̀rọ̀ yìí bá tú, tí aṣọ bá ṣí lórí eégún, níbo lẹ fẹ́ fojú sí? Gbogbo àwọn ṣé torí owó yìí náà? Torí owó yìí náà àbí? Ọ̀pọ̀lọpọ̀ yín owó tán fún yín ẹ ti ná tán. But ìyẹ́ ẹ̀dẹ́dẹ́ máa jẹ yín, ìyẹ́ máa jẹ yín. Ẹ jẹ́ olólùfẹ́ mi ẹjọ́, ẹ bá mi share fídíò yẹn jọ, ẹ bá mi share fídíò yìí kó go viral. Fún àǹfààní àwọn tí wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Primeboy, òun ní kí sáré wá fi tó yín létí. Kẹ́ni máa bẹ subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe, iná ò ní tọwọ́ yín. Àbùdí ń tolókun, àbùdí ń tọlọ́sà. Bẹ́ẹ̀ bá ṣe ń tọwọ́ bàkọ̀ báyìí, owó lè máa mú jáde. Bákan náà ẹ̀yin tẹ́ ṣe máa subscribe, tí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa subscribe, iná ò ní tọwọ́ yín. Ọwọ́ yóò ní kọ̀sàlẹ̀ àpò. Ní nọkàn tó kẹtọ rẹ kọ lágbára Èdùmàrè. Ọ̀rọ̀ Primeboy ni mo ní kí sáré wá fi tó yín létí. Ẹ kúkú ti mọ̀ mí, ṣókí lọ bí oge. Bó bá yẹ ṣẹlẹ̀, òun la ṣe máa sọ, ní láti máa gbẹ̀pẹ̀ káàkiri. Primeboy ni òun ló gbé àwọn ọlọ́pàá lọ sí ilé ẹjọ́. Ọ̀rọ̀ pé ó fẹ́ gbé wọn lọ kọ́ o, ó ti gbé wọn lọ. Àwọn ọlọ́pàá máa fojú ba ilé ẹjọ́. Èmi dẹ̀ tó mọ̀ pé látàrí eléyìí àṣírí ńlá máa tún jáde ńbẹ̀. Gbogbo irọ́ oríṣiríṣi táwọn ọlọ́pàá ń pa, àṣírí máa tún tú ńbẹ̀. Ẹ lọ́ọ́ nífẹ̀ẹ́ mi ẹjọ́, ẹ máa bá mi ká lọ. Ẹ máa bá mi ká lọ. Kí mo sọ fún yín, mo láṣìírí sí pọ̀ tó máa tú. Information tí mo ṣe yẹ fún yín tán lórí fídíò tí yóò kọjá yìí, àṣírí tó tiẹ̀ ti tú ńbẹ̀ yẹn náà, ó ti tó, bọ̀ tí mo mọ̀ pé ìmí tó sì máa tú sí. Ẹlẹ́dàá Mohbad òsùn, justice for Mohbad, justice for Mohbad, justice shall be praised. A máa gba justice yìí, ó ti wà around the corner, a máa gbà. Ẹ lọ́ọ́ nífẹ̀ẹ́ mi, àwọn eré jù báyìí lọ lórí ọ̀rọ̀ Primeboy tó ti gbé àwọn ọlọ́pàá lọ sí ilé ẹjọ́. Mo tún ní kí wọ́n á ṣèfòfò fún yín ni, ẹ kú ti mọ̀, mo ti promise yín, mi ò ní fi dá yín lágara. Gbogbo bá ṣe ń lọ màá máa mú wa bá yín. Tí n bá tún gbọ́ new information màá tún mú wa bá yín. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Ire o.